Nípínlẹ̀ Ondo, àwọn ajagun-gbàlẹ̀ tí ọba aláyé méjì mọ́ tẹ̀sán. Àwọn àgbẹ̀ kan nípínlẹ̀ Ondo ni wọ́n ti fẹ̀hónú hàn báyìí lórí bí àwọn ajagun-gbàlẹ̀ ṣe gba ilẹ̀ wọn lọ́nà àìtọ́ tí wọ́n sì tún ti méjì lára àwọn ọba aláyé wọn mọ́lé. Àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún ni wọ́n pàdé níwájú ọ́fíìsì gómìnà ní Àkúrẹ́. Wọ́n ní wọ́n ti fi ọwọ́ ọlá gbá wọn lójú látàrí bí wọ́n ṣe ju àwọn ọba wọn méjì sẹ́wọ̀n lọ́nà àìtọ́. Àwọn àgbẹ̀ ọ̀hún ni wọ́n wá láti agbègbè Àbúsọ̀rọ̀, Àtẹ̀rù, Ìgbọ́mọwọ̀ àti Ìlókò Àgbọ̀ndẹ. Nígbà tí wọ́n fẹ̀hónú hàn níwájú ọ́fíìsì gómìnà ni wọ́n gbé àwọn àkọlé oríṣiríṣi lọ́wọ́. Lára ohun tí wọ́n kọ síbẹ̀ ni pé ẹ tú àwọn ọba wa sílẹ̀ o, ẹ fún wa ní ìdájọ́ òdodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aṣojú àwọn àgbẹ̀ náà, ọ̀gbẹ́ni Kòkúmà Akínwándé sọ pé àwọn ọba méjèèjì tí wọ́n sọ sẹ́wọ̀n ọ̀hún ní olú ti ìlú Ìgbà, ọba Ṣínà Ọláyẹlé, àti olú ti Ìlókò Àgbọ̀ndẹ, ọba Moses Àpálára. Ó ní ìwà búburú yóò sẹ́yìn àwọn tó ń gba ilẹ̀ ní tipátipá. Àwọn àgbẹ̀ yìí ti wá rọ ìjọba láti jọ jáde tètè gbà wọ́n lọ́wọ́ àwọn tí ń gbalẹ̀ wọn, kí ìjọba sì pàṣẹ pé wọ́n tú àwọn ọba méjèèjì sílẹ̀ ní kíákíá.